a tún ti gbọ́ tuntun o a tún ti rí tuntun tún ti jáde lórí ìwúyè ìgbadé fún ọba aláàfin tuntun. Kí la gbọ́, kí la rí, kí ni tuntun tó súyọ, a mú wá fún yín lórí ètò lónìí. Bákan náà, ọ̀rọ̀ jíjẹ ọba Elérúwà ti ìlú Èrúwà, ìyẹn ọba Samuel tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé tó gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún ní ọjọ́ Thursday ọjọ́ 6 oṣù kẹta ọdún tá a wà yìí nílé iṣẹ́ ìjọba secretariat Lágòdì nílẹ̀ Ìbàdàn. Tẹ́ bá gbàgbé tẹ́ bá rántí, mo ní gómìnà sọ̀rọ̀ kan lásìkò tí ń gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún ọba Samuel Elérúwà ti ìlú Èrúwà, tí mo ní gómìnà sọ wípé ẹni tó bá ń gbé ọ̀rọ̀ lọ ilé ẹjọ́ lórí jíjẹ ọba Elérúwà ti ìlú Èrúwà àti jíjẹ ọba Aláàfin tìlú Ọ̀yọ́, pé ẹni tó bá ń gbé ọ̀rọ̀ yẹn lọ sí ilé ẹjọ́ pé irú ẹni bẹ́ẹ̀ kàn ń fi àsìkò rẹ̀ ṣòfò ni. Mo mú wá fún yín lórí ètò tí mo ṣe lánàá, ṣùgbọ́n àwọn èèyàn ti wá ń fi èrò àti òye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ tí gómìnà sọ yẹn. Kí ni àwọn èèyàn wí, kí ni àwọn èèyàn sọ, màá mú wá fún yín tí ẹ̀yin náà gbọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀, ká wá nà á yẹbẹyẹbẹ. Ẹ má tíì lọ o, mo sì wà lórí ètò, mo ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Gbogbo ẹni tó ń rè mọ́ka ìrọ̀rùn àti umura. Oníkẹ̀kẹ́ Hajj and Umrah service ni wọ́n ń bá lọ. Tọ́rọ̀ bá dọ̀rọ̀ iṣẹ́ hajj, iléeṣẹ́ oníkẹ̀kẹ́ Hajj and Umrah services làwọn èèyàn ń bá lọ. Bíbániṣètò iṣẹ́ hajj àti umrah lọ́nà ìrọ̀rùn ni wọ́n fi tayọ. Ilégbèé tó fini lọ́kàn balẹ̀ tó súnmọ́ ara ni wọ́n pèsè fáwọn èrò wọn tó ń bá wọn rìnrìn àjò. Àmójútó àwọn èrò wọn tó péye ní Mẹ̀dínà àti Mẹ́kà. Lánisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ lójoojúmọ́ lórí bá a ṣe ń ṣiṣẹ́ àṣepé hajj àti umrah. Àǹfààní sísan owó lọ́nà ìrọ̀rùn wà lọ́dọ̀ wọn pẹ̀lú ẹ̀rí àti fọkànbalẹ̀ fowó tẹ́ ẹ bá san fún gbogbo àwọn èrò tó ń bá iléeṣẹ́ oníkẹ̀kẹ́ Hajj and Umrah services rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umrah ni wọ́n ń kan sára. Ẹ̀yin náà ẹ bá wọn rìnrìn àjò ṣiṣẹ́ hajj àti umrah tọdún yìí. Ẹ kàn sí iléeṣẹ́ oníkẹ̀kẹ́ Hajj and Umrah services lónìí. Wọ́n wà ní nọ́mbà 11 Àgàlà Ìkirè nípìnlẹ̀ Ọ̀ṣun. Wọ́n tún wà ní Searchlamp Islamic Academy Ìyànà Ẹ̀gbá nílùú Ìkirè. Wà ní nọ́mbà 5 Celeste Lopin Ògìjó Ògùn State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé o 08037257598 tàbí 08081766081. Ẹ bá wa rìnrìn àjò kájọ ṣàṣepé iṣẹ́ hajj. Ẹ káàbọ̀ padà. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀rẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Àdẹ́dàá. Yorùbá máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Àwa àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ, ọwọ́ wa báyìí láfi parí ayé wa lágbára Àdẹ́dàá. Gẹ́gẹ́ bí mo ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, mo sọ fún yín wípé ọ̀rọ̀ míì ti jáde lórí kọ́fíù ìyẹn kólégbélé tí wọ́n kéde nílùú Ọ̀yọ́ lánàá ọjọ́ Friday ọjọ́ 6 ọ̀bẹ ọjọ́ 7 oṣù kẹta ọdún tá a wà yìí títí di ọjọ́ 29 oṣù kẹta ọdún tá a wà yìí, látàrí bí kábíyèsí tuntun Aláàfin fúnlùú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Hakeem Ọ̀wádé bí ó ṣe bẹ̀rẹ̀ àwọn orò ìpẹ̀bí tí wọ́n máa ń ṣe fẹ́ni tí ó bá gorí àpèrè Aláàfin bó ṣe bẹ̀rẹ̀ lánàá ọjọ́ Friday ọjọ́ 7 oṣù kẹta. Tẹ́ bá wá gbàgbé, tẹ́ bá rántí, mo sọ fún yín pé wọ́n ní kò ní sí àǹfààní fún àwọn èèyàn láti máa rìn nílùú bẹ̀rẹ̀ láti aago 8 alẹ́ títí di
aago 6 ọjọ́ kejì. Mo mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe pé lánàá. Ṣùgbọ́n àná yẹn tí ìròyìn yẹn jáde mọ́júmọ́ ọjọ́ sátidé ọjọ́ 8 oṣù kẹta ọdún tá a wà yìí ni ìròyìn míì tó wá jáde látọ̀dọ̀ ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ní ààfin kábíyèsí aláàfin tuntun fún lọ́yọ̀ọ́. Kí ni ìròyìn tó wá jáde ni wípé wọ́n ní torí ààwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́ fáwọn mùsùlùmí láti lè jẹ́ pé kí wọ́n lè láǹfààní láti máa ṣe ìjọsìn wọn látàrí pé bóyá a lọ kírun ní o, a ṣe tàjúdù ní o, a lọ gbọ́ wàásí ní o, a lọ ṣe yan náfìlà ní o, pé àwọn iṣẹ́ olóore yẹn tó wà nínú oṣù Ramadan pé káwọn mùsùlùmí lè bá máa ráyè lọ kán lè bá máa ráyè ṣe àwọn iṣẹ́ olóore yẹn. Ó ní wọ́n fi wá yí àwọn kónílé-ó-gbélé yẹn àsìkò yẹn náà fi yí padà. Ní báyìí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó jáde, wọ́n ní kò ní ṣàǹfààní fáwọn èèyàn láti máa rìn nílùú Ọ̀yọ́ láti bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ títí di aago 4:30 ọjọ́ kejì, tó túmọ̀ sí pé láàrin aago 10 alẹ́ di aago 4:30 kò ní ṣàǹfààní fáwọn èèyàn láti máa rìn káàkiri ní ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n àǹfààní wà fún ẹnikẹ́ni láti lọ ṣe ìjọsìn rẹ̀ tàbí láti lọ bí káràkátà rẹ̀ bẹ̀rẹ̀ láti aago 4:30 ìdájí títí di aago 10 alẹ́ èèyàn láǹfààní láti rìn. Ṣùgbọ́n tó bá ti wá bẹ̀rẹ̀ láti aago 10 alẹ́ o títí di aago 4:30 ìdájí kí oníkálukú gbélé rẹ̀ kan forí mọ́lé. Ẹnikẹ́ni tó bá wá mú láàrin àwọn àsìkò yẹn o, láàrin aago 10 sí aago 4:30 ìdájí, pé olúwa rẹ̀ wọ́n ó dá dúró, wọn ò ní jẹ́ kó lọ ibì kankan títí tí àsìkò tí wọ́n fi sílẹ̀ yẹn tó fi máa tó. Ìyẹn gẹ́gẹ́ bí ìròyìn yẹn ó ṣe jáde, òun náà la mú wá fún yín yẹn. Nítorí jẹ́ ká mú ilé wá òun ní pé Yorùbá ní etí tó bá gbà lọ ó yẹ kó gbọ́ àbọ̀. Ẹ sì mà wá lórí ìkànnì yìí pé níta bá rí níta bá gbọ́ tó fìdí múlẹ̀ tí ẹ̀rí wà fún, òun náà la máa mú wá fún yín lórí ìkànnì wa. Ìdí nìyẹn tí a fi ní ká padà wá sórí ìkànnì yìí láti wá fi tó yín létí kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ lórí ayẹyẹ àti ètò gbígbadé àti ìwúyè fún Aláàfin tuntun tí ó fẹ́ gorí àpèrè, ìyẹn ní abala tibẹ̀ yẹn. Lórí ọ̀rọ̀ jíjẹ ọba Elérúwà ti ìlú Èrúwà, nípa bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Olúwaṣèyí Mákindé ó ṣe gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún kábíyèsí tuntun ọba Samuel ní ọjọ́ Thursday ọjọ́ 6 oṣù keje ọdún tá a wà yìí ní Agodi nílẹ̀ Ìbàdàn níléeṣẹ́ ìjọba secretariat. Mo sọ fún yín lórí ètò tí mo ṣe lánàá wípé gómìnà sọ̀rọ̀ kan lásìkò tí ó ń gbé ọ̀pá àṣẹ fún Elérúwà ti ìlú Èrúwà tí àwọn afọbajẹ tí wọ́n yàn padà. Kí lọ̀rọ̀ tí gómìnà sọ? Mo ní gómìnà sọ wípé ẹnikẹ́ni tó bá ń gbé ọ̀rọ̀ jíjẹ ọba Elérúwà ti Èrúwà tí àwọn ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀pá àṣẹ fún, wípé irú ẹni bẹ́ẹ̀ kàn fi àsìkò rẹ̀ ṣòfò ni, torí pé kò sọ̀rọ̀ lórí rẹ̀ àti jíjẹ ọba Aláàfin bí àwọn ti gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí fún ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé gẹ́gẹ́ bí Aláàfin tuntun fún l'Ọ̀yọ́. Wípé tó bá ń gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́, wípé irú ẹni bẹ́ẹ̀ kò níṣẹ́ tí ó ṣe, ó sì ń fi àsìkò àti àwọn nǹkan àlùmọ́nì rẹ̀, owó àti àwọn nǹkan míì tí ó ná nílé ẹjọ́, pé irú ẹni bẹ́ẹ̀ fi ṣòfò ni, torí pé àwọn tọ ìlànà, àwọn sì gbé ìgbésẹ̀ tó yẹ káwọn gbé lórí jíjẹ Elérúwà ti ìlú Èrúwà àti jíjẹ ọba Aláàfin fún l'Ọ̀yọ́, torí pé àwọn afọbajẹ òun ni wọ́n yan àwọn èèyàn yìí tó jẹ́ pé ìjọba kan buwọ́ lù ú, wọ́n kàn fàṣẹ sí ni.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà sọ lọ́jọ́ yẹn. Àwọn èèyàn tí wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ọ̀rọ̀ tí gómìnà sọ yẹn. Kí làwọn èèyàn ń wí? Kí ni àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn? Tẹ́ bá sì gbàgbé tẹ́ bá rántí wípé mo máa ń sọ lórí ìkànnì yìí wípé oníkálukú ló lẹ́tọ̀ọ́ ló sì ní àǹfààní láti sọ èrò àti ìwòye tiẹ̀ lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń lọ nílùú, torí pé a kì í pa òun agogo lẹ́nu. Ìdí nìyẹn tí màá fi mú wá èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Olúwaṣèyí Mákindé ọ̀rọ̀ tó sọ. Yusuf Adéwálé Adétóyè ṣe. Àwọn ní irú ọ̀rọ̀ báyìí kò yẹ gómìnà pàápàá lábẹ́ ìjọba tiwantiwa. Yusuf Adéwálé Adétóyè ṣe ni wọ́n sọ yẹn. Adékúnlé Azubunallah àwọn ní GSM you are great, Almighty Allah will bless you Mr. Governor. Gẹ́gẹ́ bí Adékúnlé ṣe sọ tiwọn nìyẹn. Àmùdá Ọláyẹmí àwọn ní why did Ifá choose almost newly crowned king from abroad? Ifá too needs hard currency ló bá tán. Aṣíwájú Ismail Ọlábísí àwọn ní Ajímọ̀bí said more than that on the issue of Onílàlá, still you dethrone him. Badmus Sehu àwọn ní normal unwanted king that not chosen by the ancestors supposed to die in Ìpẹ̀bí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Badmus tí wọ́n nìyẹn. Tí wọ́n ń sọ òní pé tó bá jẹ́ pé a sì ń tẹ̀lé ìlànà àti ìṣẹ̀ṣe ni bó ṣe yẹ kó rí ni wípé ọba tí wọ́n bá fi ọ̀nà èrú jẹ tí kì í ṣe wípé Ifá òun ni wọ́n fi mú ọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe nígbà láéláé pé irú ọba bẹ́ẹ̀ tó bá wọ̀ Ìpẹ̀bí kò yẹ kó jáde nínú Ìpẹ̀bí pé ó yẹ kó kú sínú Ìpẹ̀bí ni, gẹ́gẹ́ bí ohun tí Badmus Sehu tí wọ́n sọ tiwọn nìyẹn. Mr. Gbenga Alaba Owóṣeni àwọn ní God will surely judge all of you. Remember that very soon you will leave that position and give account one day. Ìṣọ̀lá Ismail àwọn ní àwọn ọba tí ẹ̀yin gọ́fúnà yàn sí ipò ṣe bí nínú wọn láti rí amúgbó, agbèrò, oníjàgídíjàgan, ajagunbalẹ̀, elépè, ọba ẹlẹ́wọ̀n, alùjìbìtì. wọ́n sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọba tẹ̀yìn gọ́fúnà yàn náà ni wọ́n ń ṣe ráráda nígboro nílùú yẹn. wọ́n wá ní kẹ́ wá tọ́ka sí ọba tó jẹ́ pé Ifá ló yàn wọ́n tó ń ṣe ráráda bíi ti eléyìí tí à ń rí nígboro lásìkò yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ismaila nìyẹn. Ọlárẹ̀wájú Ọláolúwa àwọn ní ṣé ẹ rántí pé ẹ̀yin kò lè máa ṣe gómìnà lọ títí láéláé, àsìkò tí yín náà fẹ́ẹ̀ jó tán, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlárẹ̀wájú nìyẹn. Ìyáàfin Bello àwọn ní ẹ má dá wọn lóhùn, bàálù tó ti lọ ni wọ́n ń ṣẹ́wọ́ sí. Yekin Hakeem àwọn ní you said your own, bí ènìyàn kọ́ ni Ọlọ́run rí. It is only God that can appoint anyone into the throne. Adéníkẹ́ Ajímájàsán àwọn ní bí ẹ̀yin tí ẹ yan ọba ni kì í ṣe pé ẹ rọ̀ wọ́n lóyè bíi ti tara tọ̀hún. Malik Ògúnfadékẹ́ àwọn ní ipò gómìnà tí ẹ wà yẹn kò lọ títí o. Ẹ máa tó bọ́lẹ̀ ẹ ó fún aráàlú láǹfààní àti àwọn olóyè kí wọ́n yan ẹ ò fún àwọn aráàlú àti àwọn olóyè láǹfààní kí wọ́n yan ọmọ oyè fúnra wọn. Ọlámídé Mustapha àwọn ní since they refuse to follow what Oracle said because of what to eat, so what do you expect? Kó máa lọ bẹ́ẹ̀, àṣà ìṣẹ̀ṣe ń tán lọ díẹ̀díẹ̀, ẹ múra sí i. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti ìwòye àwọn èèyàn òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín lórí ọ̀rọ̀ tí gómìnà Olúwaṣèyí Mákindé
gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ tó sọ lásìkò tó ń gbé ọ̀pá àṣẹ fún ọba Elérúwà ti ìlú Èrúwà tó fi sọ wípé ẹnikẹ́ni tó bá ń gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́ wípé ó kàn fi àsìkò ara rẹ̀ ṣòfò ni. èrò àwọn èèyàn òun náà lẹ ti gbọ́ ta ti mú wá fún yín yẹn. ẹ̀yin náà ẹ lè fi èrò àti ìwòye tiyín ẹ lè fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí tàbí kẹ́ ẹ pè wá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín, ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kẹ́ ẹ sì jẹ́ kó káàkiri àgbáláyé káwọn míì náà kí wọ́n lè rí kán lè mọ bí ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀. àdúpẹ́ o àmọ̀rírì yín.